Mo ti miss ẹ o. Mo ti miss ẹ like kílódé láti George. Anything tó bá fẹ́ lọ bá sọ later. Yeah, that's fine. Yo, baby, wow, sure. Mo ti miss ẹ o. Mo ti miss ẹ like kílódé láti George. Madam ẹgbẹ̀lẹ̀ báwo ni ẹ ṣe yí báyìí? Ibo lọkọ yín náà wà lọ báyìí? Àbí ń bá àríyàn gbọ̀ngàn táwọn àpò inú ilé báyìí. Ibo ikú yín wá gbé gbọ̀ngàn yín. Ṣé ìkọlọ̀ máa ṣàánú wa báyìí o? Madam ẹ ní sùúrù. Ṣáwọn lè fi màìdí aṣọ ẹ̀? Ẹ ní sùúrù. Jọ ní sùúrù ìyá yìí ló ń pè mí. Wo she stop ẹ nù now. Woman yóò jẹ enjoy ẹ o. Later wà á dẹ̀ máa bá a kò sí problem. Olùdí kò tiẹ̀. Lọ́wọ́ ìjọ o. Ó ti rìn kí wọ́n píìkì ẹ̀. Mo bọ̀. Ìyá yìí náà ló tún pè é. Ìyàwó yóò ní jẹ́ kí n gbádùn ẹ̀. Mi ò láìkẹ́ kí ni gan-an. Ìwọ̀nba little time tí máa ní pẹ̀lú ìyàwó àmàpá ṣé mi máa ń disturb yín lé ni. Mi ò mọ nǹkan tó fẹ́ sọ tó fi ń pè léraléra bẹ́ẹ̀ yẹn. Wò sún ìdá àti nǹkan kí nǹkan tí ò bá fẹ́ bẹ́ẹ̀ sọ. Tó bá délé, á lọ máa sọ. Tàbí kò pé tá a bá ṣe tán mi ò láìkẹ́ jàre. Máa pánsì ni. Kò ní jẹ́ kí ọ̀n gbádùn ẹ̀ kí ló dé. Bí á jàre. Nọ́mbà àwọn ò lọ mọ́ madam. Ẹni sùúrù. Anything tó bá fẹ́ lọ bá sọ later. Yeah, that's fine. Madam torí Ọlọ́run kí ni ò tó eyín báyìí? Madam, kí ni ti tó eyín báyìí madam? Madam, ẹ má lọ báyìí. Gbogbo kẹ́fọ́ ọmọ yìí ló ń wù lára aṣọ. Jẹ́ ilé ní tètè change. Ìyàwó mi má lọ máa suspect mi ti bá délé. Jẹ́ ilé. Obìnrin gbogbo ara olúwẹ̀ ló máa bóun bẹ́ẹ̀. Bàbílẹ̀ ni ìgbà yìí lòun wá. Kí ló ṣẹlẹ̀? Ìgbà yìí ti pè é sí o. Ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pè yín o. Tó ẹgbẹ́ ti fíjì tó tẹ̀ tètè dé báyìí ṣe. Ẹ bá ti gbé madam lọ sọ títí. Ọ̀gá máa tẹ̀kì á ti. Kí ló ṣẹlẹ̀? Madam ti bímọ. Ó ṣe kí ni? Ẹ ṣe sùúrù. Ọ̀gá ti kì í sí. Ó yẹ pé ọ̀gá o. Mo mọ̀ pé gbogbo wa la ti kọ́gbọ́n nínú fíìmù tá a wò tán yẹn. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Tẹ́ bá réyàn tó ń pè yín léraléra. Please ẹ jẹ́ ká try ká máa gbé kọ́ òru ẹ̀ níbẹ̀ because you can never tell nǹkan tẹ́ni yẹn fẹ́ sọ. Ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù yẹn sìn. Àní sọ ọmọ nù, àní sọ aya nù o. God bless you all. Pẹ̀lẹ́. Ó ti pé báwọn. So kó máa ta mí dé sàlẹ̀sàlẹ̀ báyìí. Yóò ta ọ́ sórí lúbúlúbú tí mo fi sójú olókùnrin dehun ìyún náà pè ní lúbúlúbú ojú ọlọ títa ríro là ń kọlà tó bá dàgbà tán yóò dòge ni pẹ̀lẹ́ ọmọ dáadáa. Bàbá àti wá ṣetán báyìí. Ó yẹ bàbá ẹ já wọlé kẹsẹ̀ lọ́gbọ́sẹ̀ mi ò kí mo bóyá ó confam. Padà àwọn bàbá ńlá rẹ ní ọgbọ́sẹ̀ rẹ wò. Kí ni ọmọ iṣẹ́ tí mo ṣe sí ọ lára ni abẹ tí mo fi sínkì ní sójú olókùnròdè fún ọ orí èṣù ni mo ti rè mù. Sórí ọkùnrin tó bá ilé rọ́ọ̀lù yóò talé yóò tòko yóò tọ̀nà ó lè tàyà rẹ̀ torí tẹ àfìgbà tó bá tó sọ fún pé ò ṣe mọ́ tó bá tó wá sọ fún pé ò ṣe mọ́ gan ó lè lọ yóò lọ kó sódò kó sódò kó dànù ìráyè. ó ti dòṣà báwọn wò mọ lọ gbé fáwọn ọkùnrin gbòòrò lọ gbé fún wọn àwọn ọkùnrin tó bá sì lọ́mọ wọn ní mọ̀ pé iṣẹ́ burúkú ń bẹ lára ó ti dòdì dẹ. ó dẹ jọ náà jọ sí ẹjọ́ fún mi lẹ́ẹ̀kan sí jọ kò ṣe mú mọ́ra mọ́ náà. ṣe fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́ kí ni. fẹ́ gbọ́ tó bá mọ̀ pé o fẹ́ ṣe another round 50,000. Baby 50,000 ti pọ̀ jù. Baby 50K ti pọ̀ jù. Ẹ máa lọ.
lẹ́nu pé ẹ káàsán ṣé ìbínú pé mo disturb ni ẹ jọ̀ọ́ ṣe rí tv yìí mo fẹ́ ta ni. ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín o ẹ̀yin náà rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù yẹn ọkọ yín ò ní lùgbàdì ayé o irú ọkùnrin tó bá bọ́ sírú ọwọ́ obìnrin